àìmọye tó ké tí ò rí báyìí tàjọ wọlé kí ó àìmọye àfáà tó jẹ́ pé bí ọba lọ bìlọ́ọ̀gì síbì kan lóru kò ní tafsiri ṣe kò ní níwà sí ṣe wọ́n láàfáà kan lókè wọ́n ní lọ́wọ́ bẹ́ẹ̀ ṣe tafsiri lọ́dún ṣe Mubarak yọ́ wà lọ ìlú kan tí ò ṣe wí yọ́ wà lọ rèé gbégún bẹ́ẹ̀ ní tí wọ́n fi ṣe àwúre fún un yọ́ wà bọ́nú ẹ̀kú wọ́n wà tó tẹ̀lé bóyá nù Rajab àbí Ṣàbáàn yọ́ wà pariwo káàkiri tó bá wá dínú tafsiri yọ́ wà kún ìṣẹ̀rà mánù ta ìṣẹ̀sẹ̀ ìtàrí pọ̀rọ̀ àbá Mubarak kò rí bẹ̀ tàbá Sàídù orí bẹ̀ tàbá àwọn Ibrahim Alifa orí bẹ̀ tí Mudirul Markaz orí bẹ̀ ìjọ wọ́n sọ fún Mudirul Markaz pé àwọn ọmọ tí ó Adam tó wá sí sẹ́yìn àwọn sọ fún yín Mudirul sí Abíbùlá onítọ̀ bá sọ kò ní dáa fún ọ àbíkọ́ sọ tí sí Adam wá sí ìkan tó sọ níwò tó bá yẹ pé sọ Adam rìnrìn kùnrin ni wọ́n sọ o ẹgbẹ́ Mudirul náà bá rìnrìn kùnrin wọ́n sọ o àwọn ọmọ kéwú ẹ̀já máa ṣe bá fáwádé ṣe yìí o